أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وصحبه أجمعين وبعد. ọlọ́run bá wa kí Ànábì àsìdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run gẹ́gẹ́ bí ìpele alákọ̀ọ́kọ́ tá a ti kúrò lórí rẹ̀ wípé ìyàtọ̀ láàrin Muawiya àti Ramani alápàtà nílùú Ìlọrin náà ẹ rí i pé abala alákọ̀ọ́kọ́ àti ṣàlàyé fún wa irú èèyàn tí Muawiya àkọ́kọ́ jẹ́ látẹnu àwọn àfáà tí wọ́n jẹ́ olùmọ̀ nípa Islam àti nípa ìtàn àti nípa hadith náà a rí i pé a ti mú ẹgbàá wá fún wa wípé Muawiya wà wúrídà fi fadaili Muawiya ahadithun kathira wọ́n gba ìmúyí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ wa lórí rẹ̀ pé ọlá tí ń bẹ fún Muawiya lakin laysa fiha ma yasihhu min tariqi al-isnad àmọ́ wọ́n jẹ́ kó yé wa pé kò sí kankan nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n gbà wáyé tó lálàáfíà níbi pé ká ṣàfihàn ẹ̀ sọ́dọ̀ wípé tálẹ̀ ti gbọ́. ìdí nìyẹn tó fi jásí pé àfáwà Ishaq ibn Rahawayh àti al-Imam an-Nasa'i àtàwọn àmì náà ni wọ́n fi tẹpẹlẹ mọ́ ọ̀rọ̀ yìí pé kò sí ọ̀rọ̀ kan tó fẹsẹ̀ rinlẹ̀ pé Muawiya ó pé èèyàn rí ní o dáadáa báyìí ní bẹ lára ẹ̀ tá a lè sọ pé ó fi ràn síláàmù lọ́wọ́ tàbí ó ṣe sínú ìgbésí ayé àwọn èèyàn tàbí ó ṣe sínú ọ̀rọ̀ ẹ̀sìn lórí ìtọ́lọ́hún tànà Muhammad mo dẹ̀ sọ fún wa yìí pé ó wá eléyìí tá a sọ yìí ń bẹ nínú Fathul Bari tí ń jẹ́ Sharh Sahih al-Bukhari tá a bá lọ ka volume 7 a bá ọ̀rọ̀ yìí ń bẹ bá ní kí n máa sọ àwọn ojú ewé kódà eléyìí náà yàyìn ó bá nínú page 81 ká kú mẹ́ àfáwà al-Kafuri nínú tíra àwọn tí wọ́n pè ní Tuhfatul Ahwadhi àwọn náà wá dáhùn bẹ́ẹ̀ pé a'lam annahu qad wurida fi fadail Muawiya fi fadail Muawiya ahadithun kathira àfáàní lọ́ọ́ máa wò pé ọ̀pọ̀ ìgbà wá làwọn èèyàn gbà wá lórí àwọn fadail ọlá dáadáa tí ń bẹ lára Muawiya tó pọ̀ lakin àmàṣáwò laysa fiha ma yasihhu min tariqi al-isnad àmọ́ kò sí kánbẹ̀ laysa fiha àkòsí nínú tí wọ́n gbà wá ní ma yasihhu èyí tó fẹsẹ̀ rinlẹ̀ tó sì lálàáfíà min tariqi al-isnad lójúpọ̀ ní isnad pé níbo ni wọ́n ti gbọ́ ibi wọ́n ṣàfitì ẹ̀ sí. ìdí nìyẹn tá a fi sọ pé àfáàwà Ishaq ibn Rahawayh àti al-Imam an-Nasa'i àtàwọn míì tí wọ́n fi dúró lórí yìí pé tí wọ́n dúró lé lórí nù ní ìgbé Muawiya ò ní ọlá kan tẹ́nìkan lè mú wá nínú ìsìlámù yìí ìyàtọ̀ sí pé ẹni yẹn kàn fẹ́ kún irọ́ ó fẹ́ kún lọ́jọ́ ó sì fẹ́ gbé lé àwọn èèyàn lọ́wọ́ kọ́lọ̀ ń kó ṣàlékún dáadáa fún wa kí ló sì fa táwọn èèyàn fi ń ṣe bẹ́ẹ̀ kọjá yìí pé Muawiya ó jẹ́ ẹnìkan tó jẹ́ olórí ọ̀tá tó fi àjẹ àwọn ará ilé Ànábì tó fi àjẹ mọ̀lẹ́bí Ànábì tó sì fi àjẹ àwọn tí wọ́n dúró tìlé Ànábì pé yà ò ní jẹ wọn Muawiya jẹ́ nìkan tó gbógun tì wọ́n tó sì já pé Muawiya yìí òun náà lẹ́ni tó sì pinlẹ̀ orúkọ kápẹ́ àwọn èèyàn ní al-Sunnah nígbà tí ìta ń pè ní Shia tó ti gbajúmọ̀ èyí tí mo wí ní ìsìn tẹ́lómi ọmọ lérò nígbà Shia ní Ọlọ́run sì mọ̀ pé mi èyí ṣe Shia bó o bá sì pè ní bẹ́ẹ̀ kó tí láì fi ń bẹ́ẹ̀ àmọ́ wàá rojọ́ tí o pè mí ní lọ́dọ̀ Ọlọ́run tí ń bá rí bẹ́ẹ̀ mo sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àwọn tí wọ́n ń jẹ́ Shia àwọn ẹ̀rí lábùkù òṣèlámbẹ́ al-Ustazu Mustafa Talha àbá òfin pamọ́ pé Shia làwọn àwa náà sì rí pé mùsùlùmí ni wọ́n torí pé wọ́n ní gbàgbọ́ ní la ilaha illallah Muhammadu Rasulullah wọ́n ní gbàgbọ́ ní wákàtí márùn àjọ gba Ramadan àwọn náà ní gbàgbọ́ ní hajj àwọn náà ní gbàgbọ́ ní zakat wọ́n ní gbàgbọ́ ní òye ní nǹkan pè ní Islam náà nìyẹn bákan náà àfàwà Ibn Taymiyyah rahimahullahu ta'ala tá a bá lọ wọ́n tíra àwọn kan tí wọ́n pè ní Minhaj Sunnah tá a bá lọ wọ́n tíra náà àwọn náà dá sọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí wọ́n ní ta'ifatun máa gbá o ta'ifatun wada'u li Mu'awiyah fadail wa rawaw ahaditha عن النبي صلى الله عليه وسلم في ذلك كلها كاذب أفاوى ابن تيمية رحمه الله المعروف بشيخ الإسلام عند أهل السنة والجماعة كافة السلفية وغيرها تيوان بقى أفعال بعد أوانا داسي واني طائفة أوان كانوا أوان يقوكا
wada'u li Mu'awiyata fada'il àwọn ni wọ́n rọ àgbékalẹ̀ wọ́n rọ wọ́n hun àwọn ọlá fún Mu'awiya àwọn ọlá fún Mu'awiya lọ́lá báyìí ó ní nǹkan báyìí láwọn dáadáa wa rawaw ahaditha an an-nabi wọ́n sì tún gba àwọn àdíìsù wá lọ́dọ̀ ànábì pé ànábì sọ báyìí nípa Mu'awiya ó wí báyìí nípa Mu'awiya láwọn nǹkan tó dáa tì ní sallallahu alayhi wa sallam. Ibn Taymiyyah rahimahullah wọ́n wá sọ fún wa pé fi dhalika kulliha kadhibun gbogbo tí wọ́n gbà wá pátá nípa Mu'awiya nínú fadail tí wọ́n ń sọ pé ànábì sọ bá kan nípa rẹ̀ láwọn tó dáa bí ròyìn tó dáa fáni kulliha kadhibun gbogbo rẹ̀ pátá àfáàní irọ́ ni ẹ lọ ka ilé nínú Minhaj Sunnah tábàlọ́ ka 4 page 400 àbá ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ àfáà tó ṣe tahqiq tírà yìí ni wọ́n ń pè ad-Doktor Ahmad Rashad Salim náà ó di mẹ́ta nínú ìra àwọn àfáà tá a sọ pé wọ́n kàn dẹ́mu táwọn àfáà mú wáyà bákan náà àfáà wa Al-Ajaluni tábàlọ́ ka tírà kan tí wọ́n ń pè ní Kashful Khifa tírà yìí bàbá wa yìí sọ́mbẹ̀ yìí pé báàbù fadaili Mu'awiya ìyẹn ni pé ojú pọ̀nà àwọn ọlá tí Mu'awiya ní ẹ̀gbọ́n tí bàbá sọ ni bàbá ní laysa fihi hadithun sahihun kò sí àdísù ẹyọ kan ìyẹn ni pé kò sí ọ̀rọ̀ ẹyọ kan tó fẹsẹ̀ rinlẹ̀ tó lálàáfíà nípa tí wọ́n ń rọ fún Mu'awiya yìí pé ó lọ́lá ó tóbi èèyàn pàtàkì ní ẹni rẹ ni tá a bá lọ ka tírà tá à ń pè ní Kashful Khifa mujallad ẹlẹ́ẹ̀kejì volume 2 tá a bá lọ ka page já fi péjì lẹ̀ tá a bá lọ kà ń bẹ̀. afáwa Al-Aini nínú tírà tí wọ́n pè ní Umdatul Qari àwọn náà sọ sí ọ̀rọ̀ Mu'awiya yìí ó di àwọn ìrà ẹlẹ́ẹ̀karùn wọ́n ní fa in qulta tí wọ́n bá ń sọ fáwọn èèyàn pé wurida fi fadilatihi ahadithun kathira tó ń sọ fáwọn èèyàn pé àìmọye hadith ni wọ́n gbà wá nípa Mu'awiya tó pọ̀ tó ń sọ ń pa ọlá rẹ̀ àfáwa Al-Aini ní qultu na'am màá sọ pé bẹ́ẹ̀ ni àwọn ọ̀rọ̀ ń bẹ tó pọ̀ lóòótọ́ táwọn èèyàn gbà wá pé nípa Mu'awiya kó lọ́lá walakin laysa fiya hadithun àmọ́ kò sí ọ̀rọ̀ kan nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n gbà wá nípa Mu'awiya yẹn yasihu tó lálàáfíà min tariqil isnadi lójú pọ̀ náà ìṣàfitì ọ̀rọ̀ tá a bá ní káwọ ìsìnàdù rẹ̀ nọ́sọ̀ alẹ́ Ishaq bun Rahawayh torí àfáwà Ishaq bun Rahawayh àwọn náà sọ̀rọ̀ ń bẹ̀ wan Nasa'i àfáwà Nasa'i náà sọ bẹ́ẹ̀ wa ghayruhuma àtàwọn míì tó yàtọ̀ sáwọn méjèèjì pé kò sí tó lálàáfíà ń bẹ̀ falidhalika ìdí nìyẹn kọ́ọ̀lì tó fi sọ yí pé báàbò zikiri Mu'awiya pé ojú pọ̀ náà ọ̀rọ̀ nípa Mu'awiya wọn lo fọ́dílù fún walam yaqul fadila wọn jẹ́ sọ pé ọlá wala manqiba kódà wọn sọ ipò tó wà lọ́ọ̀ka Umdatul Qari tí àfáwà tá à ń sọ yìí tíra yìí náà sẹ́ríù ló jẹ́ fún Sahihul Bukhari Imam Bukhari náà lo báàbò zikiri Mu'awiya wọn jẹ́ lo fọ́dílù gbogbo sọ̀hábà tó kù tí wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ wọ́n máa lo fọ́dílù Ali fọ́dílù ibn Abbas fọ́dílù fulan fọ́dílù Aisha bí wọ́n ti máa lò nù. Imam àfáwà Mu'awiya yìí nìkan ni wọ́n lo pé ọlá fún wọn lo zikir báàbò zikiri Mu'awiya ọ̀rọ̀ ní ojúpọ̀nà ọ̀rọ̀ nípa Mu'awiya náà eléyìí bẹ tábàlọ́ka volume 16 nínú Umdatul Qari tó náà jẹ́ sẹ́ríù Sahih al-Bukhari ó rí pé gbogbo ọ̀rọ̀ tá à ń sọ yìí tá à ń mú wáyé ó ń dá lórí Mu'awiya bun Abi Sufyan pé dáadáa kan téèyàn lè rí ṣàfitì rẹ̀ sọ́dọ̀ Mu'awiya yìí pé abákan ti rí nǹkan kan kò lọ bẹ́ẹ̀ ó rí pé a sì ti mú ọ̀rọ̀ wá pé àfáwà Ibn Asakir nínú tàríìkì wọn sọ nípa arákùnrin kan qala al-Hakim سئل أحمد بن عمر الدمشقي وكان عالما بحديث الشامي عن هذا الحديث فأنكره جدا وحدث بهذا الحديث عبد الله بن جابر وأبو محمد الطرطوزي البزار وهو ذائب الحديث وقال مرة منكر الحديث وقال الأميني في غديره إليه تنصي أو أن تتوي يموه bí ọ̀rọ̀ tó ń sọ yìí bí ká máa sọ pé Mu'awiya òun náà ń ṣe itminan Mu'awiya ala al-wahyi ká máa ní Mu'awiya ń gbà wá yìí wá òun lọ rí eléyìí tí mo mú wá kẹ́yìn náà ní tí mo ṣàfẹ́ lò ní pé Mu'awiya ò ní ọ̀rọ̀ kan tá a lè fi ti sọ́dọ̀ rẹ̀ tá a fi lè pélé yàn dáadáa kì í ṣe yàn rẹ̀ eléyìí alhamdulillah
yóò máa jẹ́